Ẹ tún káàbọ̀ sí orí ìpele kejì ẹ̀kọ́ Yorùbá. Ní ọ̀sẹ̀ tó kọjá, ṣé rántí wípé a sọ̀rọ̀ nípa àwọn vowel tí a sọ wípé a, e, ẹ, i, o, ọ, u. So last week we talked about the vowels in the Yoruba alphabet. The vowels bring sound to Yoruba words. So those vowels are a, e, i, o, ọ, u. Tẹ́ bá fẹ́ so ọ̀rọ̀ pọ̀ àbí tẹ́ fẹ́ hun ọ̀rọ̀, if you want to make up words, you need to introduce those vowels in your words. Gẹ́gẹ́ bí ajá, ajá. Ẹ rí wípé the vowels are there. Àwọn vowel ni wọ́n fi ohùn sí ajá. Ẹ̀kọ́ tí mo wá fẹ́ kọ́ yín lénìí, òun ni bí a ṣe ń dá àwọn ọ̀rọ̀ mọ̀. Nítorí pé nínú èdè Yorùbá, àwọn oríṣiríṣi ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé tẹ́ bá máa kọ wọ́n sílẹ̀, bákan náà lẹ ṣe máa kọ wọ́n sílẹ̀, ṣùgbọ́n ìtumọ̀ wọn yàtọ̀. I'm talking about words with the same spelling but different meaning. Yoruba has a whole lot of that. For example, ajá, àjà. Bákan náà ni a ṣe ń kọ wọ́n sílẹ̀, ṣùgbọ́n ó ní àwọn àmì tí a máa ń fún àwọn ọ̀rọ̀ tó máa ń jẹ́ kí a lè sọ wípé bá ṣe ń pe eléyìí nìyí, bá ṣe ń pe tọ̀hún nìyí. Today I want to teach us the sounds, how we can identify those sounds so that it will make it easy for us to read Yoruba. And I'm talking about the music sound. So if you have ears for music, this will be a lot easy for you. Do, do. Àmì ìsàlẹ̀ nìyẹn. Re, àmì àárín. Mi, àmì òkè. Tẹ́ bá ti lè mọ̀ mẹ́ta yìí, ó máa dín ìṣòro kíka Yorùbá kù. If you can master these sounds and identify those sounds in Yoruba words, you will be able to differentiate the words that have the same spelling. You can tell their different meanings. Fún àpẹẹrẹ, mo sọ wípé ajá, ajá, which is dog. How do you identify that? How do you differentiate ajá from ajá? You will need the sound to help you differentiate it. Ajá, àmì ìsàlẹ̀ àti àmì òkè. Re, mi. Ajá, re, mi, àjà, àjà. Do, do. Do, do. Àjà means Arctic. Àjà, Arctic. Do, do. But you can see they are spelled the same way, but they have different meanings. Another example will be Ogi-uni. There are 3 words. I'm sure there are more words than that we will write the same way, but they have different meanings. So how do you differentiate? You will need to apply the sound
so that the reader, through the sound, can read them differently. Ògún, re, mi, Ògún, re, mi. Ògún, re, re. Ògún, which is war. Ògún, 20. Ògún, war. Ògún, medicine. Do, Ògún. Do, Ògún. Ògún, medicine. There is also Ògún. Ògún. That would be the god of iron. God of iron. So what sign do we put on that? Ògún. Ògún. Do, mi. Do, mi. Ògún. Do, mi. God of iron. Very tricky, but with practice, it should be a lot easier. Let me know what you think. Subscribe and write messages to me. That will help the teaching to move smoothly.